Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? A kú oṣù tuntun yìí. Èní ni 2nd of October 2025. Mo kí gbogbo ẹ̀yin Masholarette, Ọlọ́run Elédùmarè ọba láàánú. A ṣàánú fún gbogbo yín o. Gbogbo àdáwọ́lé yín a máa yọrí sí rere. Ayọ̀, ìdùnnú, ìgbéga òun ló máa gbẹ̀yìn ayé gbogbo wa ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn dé. Ní àná mo sọ nípa àrùn òkùnkùn, èyí tó jẹ́ pé ó ń bá àwọn aṣebi inú ààfin bàbá wa erin ńlá jà, tó jẹ́ pé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò mọ nǹkan tó ń ṣe wọ́n. A dẹ̀ sọ pé ìgbà tí bàbá wo erin ńlá tán wà nínú ìgbèlé ni àṣírí yìí tú sí wọn lọ́wọ́, tí wọ́n rí wípé nítorí pé wọ́n ti ṣẹ̀ ẹni tí ò yẹ kán ṣẹ̀, ìtorí ẹ̀ ni àrùn òkùnkùn ló fi ń bá wọn jà. Kí ni ọ̀nà àbáyọ? Àfi kí wọ́n lọ bẹ ẹni tí ò yẹ kán ṣẹ̀ yẹn, Queen wa tí wọ́n ti ṣe ibi sí. Ẹ̀yin èèyàn lé, ṣé mọ̀ pé àwọn èèyàn tí wọ́n bá ń ṣe ìkà yẹn, wọn kì í fẹ́ dáwọ́ dúró àfìgbà tán bá rí ìjà Ọlọ́run. Wọn kì í fẹ́ dáwọ́ dúró àfìgbà tán bá rí ìjà Ọlọ́run. Ṣé mọ̀ pé ó ti pẹ́ tí bàbá wo erin ńlá ti ń wọ̀nù gbogbo àwọn èèyàn yìí, tó jẹ́ pé wọn ò gbọ́ nǹkan tí ò yẹ kán ṣe náà ṣe. Torí mo máa ń rò nínú ọkàn mi pé kí ni Queen Naomi ṣe fún àwọn ènìyàn wọ̀nyí? Kí náà ṣe fún wọn? Ṣùgbọ́n mi rí dáhùn. Nítorí wípé ẹni tí kò lápọn, tó jẹ́ pé jẹ́jẹ́ ló ń lọ, tó jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe láyé ni kó máa gbàdúrà fún ọkọ ẹ̀ kó máa nílọ síwájú. Kí orí ìtẹ́ bàbá wo erin ńlá yẹn, kí ìlọsíwájú wà, kí ààbò wà lórí àwọn ará ìlú, kó má sì dáàmú. But still yet ẹ fẹ́ rárá ní àyíká yín. Ẹ̀yin èèyàn lé, wọ́n nígbà tí àwọn elders tí wọ́n gbọ́, wọ́n níbẹ̀ wọn ní nǹkan tí wọ́n lè ṣe jù kan wá bí wọ́n ṣe máa lọ bẹ Queen wa lọ. Bí a ṣe gbọ́, wọn ní àǹtí wa tó máa ń gbọ́mọ kiri yẹn àti uncle ẹ̀ kan, wọ́n ní wọ́n lọ sí Royal Mansion. Wọ́n ní ṣe ni wọ́n ò jẹ́ kán wọlé, wọ́n ní wọ́n lé wọn ní o. Nǹkan tá a gbọ́ nìyẹn, torí wọ́n ní bàbá wo erin ńlá wà ń bẹ̀. Lẹ́yìn yìí, a gbọ́ wípé àǹtí wa tó máa ń pe rẹ̀ ní first wife, wọ́n ní ó lóun máa yọ̀ǹda Yeyeoluwa Quarters, ó máa yọ̀ǹda ẹ̀ fún Queen wa. Nígbà tí mo gbọ́ pé ó lóun máa yọ̀ǹda ẹ̀ fún Queen wa, mo ní bóyá tó ti lọ rí orí màálù síbẹ̀. Nǹkan tó wà lọ́kàn mi nìyẹn. Wípé kí Queen wa má lọ ọbẹ̀ o. Bóyá ti fi nǹkan sínú ọbẹ̀ ni. Kí Queen wa má lọ ọbẹ̀, kí Queen wa rọra dúró sí Royal Manor tó máa ń dúró sí anytime tí tó bá wá sí ìlú ààfin. Àbí kí wọ́n dúró kí bàbá wa erin ńlá kan parí ibi tí wọ́n ń kọ́ fún wọn. Ẹ jọ̀ọ́ ẹ má trust àwọn àǹtí wa yìí o. Ẹ má trust wọn o. Mo ti ẹ̀ jẹ́rìí Queen wa pẹ̀lú nǹkan tó ju wọ́n ti rí yẹn. Wọn ò jẹ́ trust wọn láíláí. So gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ń yà wá lẹ́nu. Ó ń yà wá lẹ́nu. Torí wọ́n ní Sisi àgbà gan tó ń support Queen wa, wọ́n ní wọ́n ṣe ni wọ́n dojú ìjà kọ Sisi àgbà. Nígbà tí wọ́n bá dojú ìjà kọ ará ìlú wọn, kí lẹ wá expect kí wọ́n ṣe fún
Dr. Elizabeth. Ẹ mọ̀ pé Dr. Elizabeth náà wọ́n ń support Queen wa látijọ́ yìí. Kan tí ojú wọn rí nínú àfihàn yẹn Dr. Elizabeth kò ṣeé fẹnu sọ. Ẹ rántí ìgbà ta ni wọ́n gé aṣọ etí aṣọ wọn táṣìírí tú. Oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ nínú ààfin bàbá wéré ńlá. Ṣùgbọ́n mo mọ̀ wípé Ọlọ́run tó ń gbèjà Queen wa kò ní fi wọ́n sílẹ̀ láéláé. Á túbọ̀ máa gbèjà wọn. Wọ́n ní gbogbo wọn, wọ́n ní wọ́n ń kóra wọn jọ láti lọ bẹ̀ wọ́n. Ipá wọn fẹ́ lọ bẹ̀bẹ̀ kí wọ́n dáríjì àwọn. Ṣé ẹ rèé pé ìdáríjì yẹn wá láti inú wọn ni? Àbí nítorí àrùn òkùnkùn ni wọ́n fi ń sáré kiri láti lọ bẹ̀bẹ̀? Mi ì feel pé ìdáríjì yẹn wá láti inú wọn. So wọ́n ní bàbá wéré ńlá sọ fún wọn wípé àwọn ti kìlọ̀ fún wọn títí wípé wọn ò gbọ́. Wípé ẹni tí àrùn òkùnkùn tó bá ti bà lé, wípé they are on their own o. Wípé nítorí àwọn ti sọ fún wọn wípé ẹni tẹ́ ń bá jà yìí, tẹ́ ń ṣe bí sí, kò ń ṣe ẹni tó yẹ kẹ́ máa ṣe bí sí. Kì í ṣe ẹni tó yẹ kẹ́ máa bá jà. In fact gan, a gbọ́ wípé wọ́n ti sọ nǹkan tí ó máa ṣe àwọn èèyàn burúkú yìí tó bá ti dojú ìjà sí Queen wa. Nítorí ní kì í ṣe ẹni tí ó yẹ kán bá jà rárá. Wípé nǹkan tó yẹ kán máa ṣe ni kán máa gbé Queen wa níyì, kán máa dúpẹ́ lọ́wọ́ wọn. Torí àtìgbà tí bàbá wéré ńlá ti fẹ́ Queen wa báyìí ni nǹkan ti yí padà. Owó ti ń pọ̀ sí, ọlá ti ń pọ̀ sí, ọmọ ti ń pọ̀ sí, gbogbo ẹ̀ ló ń pọ̀ sí. Ẹ dẹ̀ mọ̀ pé Queen Naomi ti prophesize already sínú ayé bàbá wéré ńlá. So gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, bàbá wéré ńlá ní kán lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Wípé Queen wa ò kí ń ṣọlọ́run, àwọn náà dẹ̀ kí ń ṣọlọ́run. Ṣùgbọ́n kán lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Kán lọ yí ìwà wọn padà sí rere. Kán ṣe rere, kán kúrò nínú ìwà ìkà tí wọ́n ń ṣe. Ẹ̀yin èèyàn lé, gbogbo àwọn nǹkan tá a gbọ́ nìyẹn o. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú bàbá wéré ńlá o. Àwọn èèyàn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ bàbá wéré ńlá yìí, àwọn ọ̀tá wọn, wọ́n ti pọ̀ jù. Ẹ wo gbogbo nǹkan tó tún ń ṣẹlẹ̀ lórí social media tá a tún ń gbọ́ nípa ọba oníwo ọ̀fìwò. Ṣé gbogbo àwọn nǹkan tó ń sọ lórí social media yẹn ṣó bójúmu ṣó dá? Kán máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyẹn sí bàbá wéré ńlá. Ẹ ti máa mọ̀ pé ṣé àwọn ọ̀tá ni. Ẹ ti máa mọ̀ pé ṣé àwọn ẹni ibi ni. Ṣùgbọ́n Ọlọ́run á gbé kábíyèsí, á gbé wọn borí. Ẹ̀yin èèyàn lé, ibi tí màá fi òpin gist mi sí ni o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín allegedly àwọn nǹkan tá a sọ. A rí o, a gbọ́ ni o. Ọlọ́run á wà pẹ̀lú wa o. Máṣọ́lá ni orúkọ mi ò yí padà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ má gbàgbé kẹ́ ẹ follow mi lórí Oore-ọ̀fẹ́ Gist TV o. Ẹ dẹ̀ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ ní October 15. Àbáwáláyé ara ní agbára Ọlọ́run. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.